and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Dúpẹ́ ni a ṣe lóore tí ò dúpẹ́ ọlọ́ṣà tó kò ń lẹ́rù lọ nírú wọn. Ọpẹ́ ńlá ló yẹ ká máa dá lọ́wọ́ adẹ́dà ṣẹ̀dá ọba dáníwáyé tó dáwọ́ sí. Ọmọ ní Máṣẹ̀hún Abdulrasheed Àkànó sóńgòhùn ẹnu mi àwa bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Adédọ́lápọ̀ abọ́ dúpẹ́ lọ́wọ́ mọ̀rímọ̀rí òde ọ̀run tó mọ̀rí ire fún ọ. Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìwọ ọlọ́mọ Ìbàdàn Mèsì Ẹ̀gbọ́. Nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí ìlú Látọ́sàrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ agbésásẹ́ Ògúnmọ́sá ọmọ adọ́yàyà Ògúnmọ́yà okú ọdún okú yèdúró àṣeyí ìṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí èèyàn tó bá ní kó o mọ̀ ṣàmọ́dún ẹ̀yà kàlà ní òmò sìnkú wọn o máa pẹ́ láyé ń bí o ní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Bóyá bá ṣe tágbẹ́rẹ́ ó dinú kókó ògì bá bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tágbẹ́rẹ́ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí Apataewi mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.